Anthony Joshua fún Tinubu lẹ́bùn pàtàkì lọ́jọ́ ọdún tuntun. Ìlúmọ̀ọ́ká abẹ̀ṣẹ́kùbíòjò ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni Anthony Joshua ti ṣàbẹ̀wò bàbá kúulé ọmọ káàbọ̀ sí olórí orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu. Ó sì ti fún bàbá náà lẹ́bùn pàtàkì lọ́jọ́ ọdún tuntun. Ọ̀sán ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 ni afẹ̀ṣẹ́ dábírà yìí yọ kúlẹ̀ sí ààrẹ Tinubu ní ilé rẹ̀ tó wà lágbègbè Bodilon ní Ìkòyí lérékùṣù Èkó lẹ́nu àbẹ̀wò rẹ̀ sáwọn alákòóso ìjọba kan lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tuntun yìí. Lẹ́yìn tí Tinubu ti kí i káàbọ̀ tí wọ́n sì jọ sọ̀rọ̀ díẹ̀, Anthony Joshua dìde láti bá ààrẹ ya fọ́tò kó sì fún un lẹ́bùn pàtàkì tó mú wá. Ìbọ̀wọ́ aláwọ̀ góòlù kan táwọn kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ máa ń wọ̀ lásìkò ìjà ni Anthony fún Tinubu. Ó kọ orúkọ rẹ̀ sí i, ó ṣàpọ́nlé rẹ̀, ó sì buwọ́ lù ú. Bí Tinubu ṣe rẹ́rìn-ín lásìkò náà fi hàn pé inú rẹ̀ dùn sí ẹ̀bùn pàtàkì yìí. Ṣáájú kí Anthony tó lọ sọ́dọ̀ ààrẹ, ó ti kọ́kọ́ ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú lọ́fíìsì rẹ̀. Gómìnà Sanwó-Olú ló sọ èyí di mímọ̀ lórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́ ọdún. Ó gbé àwọn fọ́tò oríṣiríṣi tí wọ́n jọ yà sí i, ó sì kọ ọ̀rọ̀ ṣókí kan sábẹ́ rẹ̀. Ó ní, lórúkọ ìpínlẹ̀ wa, inú mi dùn láti kí èèkàn abẹ̀ṣẹ́kùbíòjò Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ní Joshua káàbọ̀ fún ti àbẹ̀wò rẹ̀ sílùú Èkó. Ìlú wa jẹ́ orírun fàájì, àṣà, ìmísí tí kò lópin. Ìdùnnú wa ló sì máa ń jẹ́ láti gba àwọn ajagunmólú bíi Anthony yìí lálejò kí wọ́n lè rí ìmísí ọ̀tun látinú okun àti ẹ̀mí rere wa. Digbí ni ìpínlẹ̀ Èkó wà lẹ́yìn Anthony bó ṣe fojú sọ́nà fún ìgbéga ọ̀tun lọ́dún 2025. Tẹ́ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá yìí lásìkò ọdún kérésì ni Anthony Joshua ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún nílùú Abẹ́òkúta olú ìlú ìpínlẹ̀ Ògùn. Látìgbà tí ọkùnrin náà ti dé sí ìlú rẹ̀ lágbègbè Ìjẹ̀bú làwọn ọ̀dọ́, àwọn ọ̀tọ̀kùlú àtàwọn olólùfẹ́ rẹ̀ ti ń rọ́ wìtìwìtì lọ kí i. Bó ṣe ń gbà wọ́n lálejò ló ń há oríṣiríṣi ẹ̀bùn ọdún fún wọn láti dúpẹ́ fún àtìlẹ́yìn àti ìfẹ́ tí wọ́n fi hàn sí i. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.